ọba tó dá takọtabo lórí dídá wa yìí ọlọ́run ò jẹ̀bi gbogbo bímọ ẹ mọ̀ jẹ́ àmójútó ọmọ pàápàá jùlọ obìnrin ọlọ́run ò ní jẹ́ wọn ó tì á ná àbí. wọ́ọ̀lọ́ níbo mo wá mọ̀ tí bòrùn ìwà wà ní ìsìn gbogbo onúlé mo ti tú àwẹ̀ sì ní ń bọ̀ yìí olùyọ̀ ń bọ̀ rẹ̀ yóò tó ṣe mo ti rẹ́yìn bí mo fi kọ́ lára èso àsìkò òrùn ló délé tí mo mọ̀ ní mọ́sálásí. ìyá yìí kí ló dé tó da gbogbo ilé rú báyìí tó da gbogbo ẹrù kí ló dé kí ló ń wá. ẹ kúkú rèébì kankan ibo orun mò ń wà ṣé ẹ mọ̀ pé àwẹ̀ ń bọ̀ ó sì di dandan ó mọ̀ ní mọ́sálásí. pèkélé arúgbó jẹ gbèsè ta ní ọ̀sán. ṣé àsìkò tí àwẹ̀ bá ń bọ̀ ìlò tó wá mọ̀ pé ọwọ́ àtẹ̀sùbà ọmọ àtẹ̀tẹ̀ ń wá ìborùn rẹ ọ̀dà gbogbo inú ilé mi rú inú ilé lọ́dà bíi ilé eku. ṣé èmi nìkan wá ni irú wa kún gbòòrò ẹ mọ̀ pé irú èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn nìsí àsìkò táwọn ń bọ̀ yìí olùkọ́dúkọ́ rẹ̀ gbọ̀n borun rẹ̀ pẹ́pẹ́pẹ́ àti tẹ̀sùbà rẹ̀ láre èso bí wọ́n bá fi kọ́ wọ́n ṣáṣí ọ̀wà kún láwà pọ̀ bá a Fátímọ̀ ìborùn mi ọ yàtọ̀ lérò ní ìwà mọ̀ bí mo fi sí. èmi náà sì wá dé èmi náà bọ̀. ṣé torí wọn lè wọn náà fi. ṣé torí irú òru borùn ẹ lẹ́ o. níbo ló ń lọ báyìí níbo ló ń lọ. mo ń jáde ni. báyìí. báwo ni mo ṣe múra ṣé kò dá báyìí ni. nínú ilé mi. dájú mi ṣe ṣé ẹ wọ ọ̀làjú ti dé jọ ṣé rò bóyá ó dàbí gbogbo ilé ìtẹ̀yìn kó sọrùn. ìgbára là búra ohun tí wọ́n ń wọ̀ láyé ìsìn inú gbogbo mi ń lọ. ẹ máa bá ìyá yín sọ̀rọ̀ lọ́nà bọ̀. bọ́ọ̀lù ń lọ jàre. ọ̀dọ̀ fúrẹ́ǹdì mi. èwo ní ń jẹ́ bá ọ̀rẹ́ yẹn tí mo wọ wá mọ̀ wá pẹ́ wọ́n wá borùn rẹ̀ di ọ́ bí ọmọdé rẹ̀ dàbí pé wọ́n ní wọ́n kì í ásámú wọ́n sì gbọ́dọ̀ mọ àwa náà yàtọ̀ lásìkò àwẹ̀ tó yí ọ kọ́ ọmọ pẹ̀ wọ́n bọ̀ wá borùn tiẹ̀ lẹ̀. mo kú ọ yá orí mi ọ orí mi ọ. ògùn ní ọ̀pá yìí. mo kú ọ mo kú ọ. mo kú ọ. àwọn olórí ibú wọ́n wàá fi tí a bà mí lẹ́sìn jẹ́ àti ẹ̀gbọ́n ìyá rẹ̀ tó ń ti di eegun ẹja èwo lọ́mọ wọn kò bá mi ọ̀dà inú ilé yìí ò ní gbèmí yín kòkò ní gba omi kọgbẹja nínú ilé yìí. ẹ̀yin dà ẹ̀yin dà ẹ̀yin máa bọ̀ ẹ 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 yọ̀dà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ àbá yọ̀dà pé ẹ yẹ yí o àbá ọlọ́run ẹ̀yìn ọ̀wọ́ àbá àdá sọ̀rọ̀ yìí àdúpẹ́ àbá ẹ máa bọ̀ yọ̀dà fún ọ. aleykum salaam. ìwọ ló dé o. máa bọ̀ wá máa bọ̀. ọlọmọ jẹ pa ìwọ náà máa bọ̀ báyìí. kí ló dé o. mi lọ ṣẹlẹ̀. ilé ọ̀gbọ́dọ̀ wọn ta rògbò. sórí ìyàwó súnmọ́ ìbá Fátímà. sórí ìyàwó mi yìí sọgbọ́ ọlọ́rọ̀ sí ni ìyàwó rẹ̀ yìí àti ẹ̀gbọ́n sọ̀mọ̀ pé ojoojúmọ́ lọ́mọ sọ fún mi pé kí ló dé tẹ́ ẹ̀ sọ fún ìyá Fátímà kọ́ wá mọ́sáàsì o kí ló dé o tí mo ní èmi kọ́ ọmọ ń bá sọ̀rọ̀ kò fẹ́ gbọ́ ni. ń bọ̀ wá dò ní mo wá rí tó kó gbogbo ẹrù ta kí ló ń wá wọn ló ń wá tẹ̀sùbá òun wá tẹ̀sùbá nìkan ni ọwọ́ àlò tó ń wá ìborùn. kò lè tó báyìí bá Fátímà. wa aleykum salaam ọmọ mi dáadáa ọlọ́run jẹ́ ọlálùbáríkà. máa gbọ́ ó níbi tó ń fi ìborùn sí òun ò tí ì rí bí mo ti fẹ́ jẹ́ yẹ kọ́dà mo fẹ́ pọn wọ́n dànù ni. ẹni bínú náà níjàre àsìkò tí mo mọ̀ pé gbogbo èèyàn máa kírun tẹ́lẹ̀ máa pọ̀ mọ́ sáàsì rè. subhanallah. èyí ò ní ká kékeré ni. torí ìborùn. ẹ wá wọ ọmọ rẹ yìí bó ti rí òun náà wá wọ ṣòkòtò rẹ yìí ọ wọ ẹ̀wù tó ṣe pé ọ fẹ́ẹ́ fi ìdodo lẹ̀ bá. ìgbára là búra ohun tí wọ́n ń wọ̀ láyé ìsìn inú. orí ìlú ò pé ó tó wù tó. mo wá ṣẹ̀ṣẹ̀ lé wọnú ilé ẹ dákun bó ti wà ní ìsìn kọ́dà àbí ọ̀dà. ìyá Fátímà ẹ padà kò rí bẹ́ẹ̀ aṣọ ọgbà akínrin kò rí bẹ́ẹ̀ bá Fátímà ẹ má bínú
ẹ̀gbọ́n tó bá lékè ọlá wí ni ọlọ́run sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àlùkùránì báyìí wípé a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahim. ọlọ́run ní ya ayyuhal ladina amanu idkhulu fi silmi kafatan wala tatabi'u khutuwati shaytani innahu lakum aduwwun mubin. ẹ dákun gbogbo ń tẹ ẹ kà á lẹ̀ tọ́pọ̀ mu ẹ dákun kí ló wí. àwọn àfáà sọ fún wa pé ọlọ́run ọba sọ wípé ká kó sínú ẹ̀sìn ìsìláàmù tọwọ́ tẹsẹ̀ ká kó sínú ẹ̀sìn ìsìláàmù tapá ti tán kó má sẹ́kù kankan ká kó sínú ẹ̀ tán yányán. lọ́wọ́ pọ̀. àdúpẹ́ ẹni gbogbo ní wọ́n kó lẹ̀ tọ́pọ̀ mu yóò ti ẹ̀ dá ẹ bá ń bóun àtọmọ wọn sọ̀rọ̀. ọlọ́run ọba ìsọba anú àwẹ̀ nìkan bí èèyàn bá tún gba àwẹ̀ tí ọjọ́sìn fọlọ́run tí ò kírun kò tún láàwẹ̀ bó ṣe rí nìyẹn bá Fatima bó ṣe rí nìyẹn ẹ̀wá rí ti Fatima ọlọ́run ò ní í ṣe Fatima ló máa ná ọlọ́run ó ṣe ọlọ́mọ àlùbáríkà wọ́n ní ọlọ́run wọ́n ní tó bá di àsìkò ọ̀rọ̀lé ayé ọlọ́run ó dá àwọn obìnrin kan tó ṣe é pé ní torí ìjà ànámọ̀ lọ́lọ́run ọba fi dá wọn gbogbo òṣèṣì wọn kò ní yàtọ̀ sọ́ máa ná bí wọ́n ń ṣe ń yọrún lẹ̀ ni wọ́n máa yọ yàn án lẹ̀ kódà Allahu Akbar bẹ́ẹ̀ wọ́n máa yọ tí ó yẹ ká yọ tàbí wọ́n máa yọ lẹ̀ gbogbo àwọn tá a wí wọ̀nyí àwa lè máa wò wọ́n ran ògúlùtù là ń sọ tẹ́lẹ̀ lọ́rọ̀ ṣùgbọ́n òkòrò fẹ́ máa bọ́ọ̀lù hàn báyìí torí pé ní àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọn mọ̀ sọ̀rọ̀ kan o wọ́n ní àparò tí ó jẹ ko ìké ẹyẹ tí ó jẹ yìí ṣàròyé. ẹ̀dùn òótọ́ ni àparò tí ó bá jẹ ko. kì í kéré bọ́bá kí wọ́n ta mọ̀. èyí tí ó bá sì jẹ yìí. ẹyẹ tí ó jẹ yìí gbọ́dọ̀ ṣàròyé wọ́n ta rọ́bà ni. ẹ máa gbọ́ tèmi sì fi láìkì Fáṣọlá lẹ́kọ̀ọ́ nù níjẹ́ òní tí mo lo Èkó bóbìnrin bá wọ ṣòkòtò bẹ́ẹ̀ wọ́n kún ẹ̀ lẹ̀ ni wọ́n lọ́lọ́pàá kan gbà ńlẹ̀ là ń pè wọ́n kàn gbá wọn obìnrin lẹ̀ ni nígbà wọn bá ṣẹ́jú pẹ́ báyìí girikiri wọn bá ara wọn àti obìnrin tí máa ń wọṣọ bẹ́ẹ̀ tó ṣe pé ìyàpálẹ̀ tó ṣe pé gbogbo bíi báyìí ẹ máa rí àyàn fàlàlà gbogbo tọ́lọ̀ sí ẹlòmíì gan ó tiẹ̀ fẹ́ wọ ṣòkòtò tẹ́ bá ti wọ́n wọ ṣòkòtò báyìí àti kòjọ bí ẹfun tẹ́ bá dọ̀bálẹ̀ báyìí gbogbo tí Ọlọ́run fi ṣe jọ̀ǹtọ́ wọn lẹ́ẹ̀ máa rí. irú gómìnà yìí àfa òde wá sí bóò ló ṣe rí àpẹẹrẹ gómìnà tó dáa lè yí ọlọ́jẹ̀rù wọn pọ̀ àwọn àríkọ́sí tó dáa ní gómìnà yìí Fáṣọlá kan ń pè ọlọ́mọṣàjẹrù wọn pọ̀. ìkìlọ̀ wo lẹ wá fẹ́ fún àwọn àtìmí ní àti gbogbo ẹ̀ kó na gbogbo wa pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. wá rí ọ̀tá afẹ́sọ sí atẹ́gùn yìí ẹni tó bá gbọ́ tí ò bá gbà Ọlọ́run bá ti dá lọ́mọ náà ni kò sí ẹni tí ò ní gbọ́rọ̀ yìí gbogbo ẹ̀mí tó bá gbọ́rọ̀ yìí pátá ní ọ̀là látara ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń wí náà rèé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa ọba tó dá takọtabo lórí dídá wa yìí Ọlọ́run ò jẹ̀bi gbogbo bímọ ẹ mọ̀ jẹ́ àmójútó ọmọ pàápàá jùlọ obìnrin Ọlọ́run ò ní jẹ́ wọn ó tì á ná àbí ayédáyé ṣòkòtò ìwọ̀ tí ń bẹ lórí obìnrin bó ló ṣe pé báyìí obìnrin ló sì bí dàálẹ̀ yìí àìwáyé kíta ni ọmọ bá ní bàbá ǹjẹ́ kò ti wá bọ́ ọ báyìí àbí ẹwà àwọn ọmọ ṣe rí bí àlòkù kọ̀rá rí ọ̀lẹ́ ayé báyìí ìrọ̀lẹ́ ayé mọ̀dá nǹkan lẹ́hun àsìkò wo lásìkò ìrọ̀lẹ́ ayé àsìkò táwọn obìnrin máa rìn òhò ìtìjú ò ní sí mọ́ àǹtí Allahu Akbar àǹtí tí ń fọ ìrìnàjò káàkiri inú fídíò ọmọ wo lọ́wọ́ fẹ́ mú tí ó lálùbáríkà
àbí ọyàn tó ti di yẹ̀yẹ́ gbà sí mi ń gbà sí ọ bíi bọ́ọ̀lù orí pápá tó ń débẹ̀ ó fún un tì í débẹ̀ ọ tẹ́ àǹtí Allah akbar ọyàn rẹ wá di fèrè bàbá alájọ Allah akbar àǹtí àbí àtìdí àti ṣòkòtò tó ń jù ú ká yìí arórí ibú kan yìí náà ni bẹ́ẹ̀ni ẹ báyìí bọ́ bóun tí wọ́n ṣòkòtò ká tí gbogbo ẹ̀ràn kankan yìí ìyá rẹ̀ ò ní lódiwọ̀n àsówó lobìnrin mà torí owó ẹ̀sìn bara yín jẹ́ àbí Allah akbar èyí ò kí wọn náà rí bú ọ̀dá máa ti ń bá ń kiri ọjà lọ òun náà ń polówó ọ̀gbọ́n ni ọ ń sọ báyìí pé òfòrè ẹ wá ara ẹ̀yin ọkùnrin ìyàrá ẹ wá ara ẹ̀yin ọkùnrin gbèsè ẹ wá ara ẹ̀yin ọkùnrin májì ọmọ owó délé nìyí ẹ wá ara ẹ̀yin ọkùnrin èdìrè ẹ wá ara ẹ̀yin ọkùnrin mágùn olókìtì rè ẹ wá ara ẹ̀yin ọkùnrin tálákùkọ ògbẹ́yìn ẹ tètè wá sanwó sàré rẹ̀ yànú lẹ̀ kó tètè wá wọlé Allah akbar àbí ntọ́ ọ̀fẹ́ kú síkọ́ yìí ọlọ́run wọ́n sọ fún ànábì wa Muhammad nínú alukuriani báyìí pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wal asri innal insana lafi khusri illa alladhina amanu wa hamilu salihati وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم الله أكبر والياسر ọlọ́run ní mo fàsìkò ìrọ̀lẹ́ ayé búra ìrọ̀lẹ́ ayé láìlà illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wal asiri ọlọ́run ní mo fọ àsìkò ìrọ̀lẹ́ ayé búra ìrọ̀lẹ́ ayé dá nǹkan lẹ̀ owó bá ayé jẹ́ àbí owó bá ayé jẹ́ obìnrin wọ́n sọ̀rọ̀ àwọn dira ògo wọ́n sọ̀rọ̀ àwọn dẹran léyà ẹ̀rí hàn lókè ọjà tí a ń ṣẹ́jú pẹ́pẹ́ ẹ̀wù wọn ń dùn mọ́ta ẹ̀wù wọn ló sòdì ojú ẹlẹ́gbàá gbági ìbàdàn kí ni à ń wá ká owó láìlà illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam wàlẹ́ àṣírí ìrọ̀lẹ́ ayé la wà sẹ́wọ̀n adélébọ̀ tọ́gbọ́n mọ́lẹ̀ tó lo hòtẹ́ẹ̀lì ọmọ tí mú mú lọ́wọ́ èmi ní ń wá ká owó àsìkò ìrọ̀lẹ́ ayé la wà obìnrin ò wojú ọkùnrin mọ́ ìbá máa jatọ́ lẹ́nu kó ní kúrúnà kódà kó sòpá kọ́sá ti mówó wá wàlẹ́ àṣírí ìyá àgbà tí ń ran fírì lọ́wọ́ tí ń tún ń ṣeré akíní gan yín wọ́n ní ìyá ṣe wà ìyá nímọ̀ wà bẹ́ẹ̀ ni kò sì sí mọ́ àbí láì sunkún ojú kí n tí ń wa mi yìí ó ti bóra gbogbo ọ̀run yìí ojú fáńtẹ̀sẹ̀ kóòkì ń ṣekúṣe máàlì
wálé àṣírí ìnàlẹ̀ nsánà láfi khusri. àbí àsìkò rọ̀lẹ́ ayé la wà sẹ́ àsìkò rọ̀lẹ́ ayé la wà ọmọ èèyàn ń bẹ nínú òfò lásìkò tá a wà yìí sẹ́ àsìkò tó máa ń gbá bàbá ẹ̀ létí àsìkò tó máa ń lù yá ẹ̀ àsìkò tó bìnrin ọ̀nà ní ọkọ mọ́ àbí kí ni jẹ́ yọ̀ǹda bọ́kọ sì dé tó bú u tó ní ìwọ obìnrin níbo lọ́ọ́lọ́ alọ́ ọmọ ntẹ́gbẹ́ rẹ̀ sí ni ẹrù lọ́ba kó bọ́ọ̀ta ẹni ó ti fẹ́ lọ tẹ́lẹ̀ ìròmí tí ń jó lórí omi sásán wá ni àyàn àga ló ń bẹ́ ń sàlẹ̀ odò tí ń dárin tó gbóná bọ́kọ sì kọ́ bẹ́ẹ̀ dílẹ̀ tó lòun ò sùn mọ́ àníkín wá ni bí tí ló bá lòun ò ṣe mọ́ ni tìta ò ní í sinmi èmi ò ń ṣe tẹ́lẹ̀ ìwọ tó ọ̀dá pé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. wal asri innal insana lafi khusri. ọmọ èèyàn bẹ nú òfò lásìkò tá a wà yìí sẹ́ ọmọ èèyàn bẹ nú òfò abẹ́lọ́hún agbààwẹ̀ àṣẹ sàrà ìjáde tá a jáde mọ́sáàsì ọ̀rọ̀ ẹ̀sìn là ń gbọ́ àwọn kan tá a sì júwò ìran ẹ̀sìn là ń wò ọyọ̀ múlẹ̀ ọyọ̀ dílẹ̀ ilé kan ló sì ti jáde àbí ilé kan ló ti jáde torí owó Allahu Akbar àbí olùgbọ́ mi ibi ọlọ́run ọba parí àpọ́nlé obìnrin sí ẹ̀wọ́n sọ̀bẹ̀dàpọ̀ tí ẹrù ẹ̀sọ́ di ilé iṣẹ́ ẹ̀wọ́n sọ̀rọ̀ ayíǹdẹ̀rù owó àbí innal insana lafi khusri. àsìkò tóbìnrin fẹ́ jọkùnrin lọ àsìkò tóbìnrin fẹ́ jọkùnrin lọ la wà yín ó ti sẹ́yìn gbogbo ilé ọmọ ti pa fúnká owó lobìnrin mà ìyàwó àbọ̀dé Kaduna Ogunléndé ọ̀tọ̀lógé Òṣogbo ọ̀tọ̀lógé Ìbàdàn ìtí ewé méjì aago lọ́wọ́ ìyàwó délé ọ̀làjú torí owó àlè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní tí ń na wọ́bọ́ bá lè bẹ́ ọbẹ̀ àbí ọkọ ni òsì mọ́ yìí ọkọ ń bá sí ajé lọ lọ́wọ́ àbí ẹ̀rí ọ̀lẹ́ ayé báyìí ẹ̀rí ọ̀lẹ́ ayé ìlú kan lẹ̀ Yorùbá ni àlè àtàlẹ́ ń jà síyàwó ìyàwó àbọ̀dé Kánò Ogúnléndé ẹnìkan nú àwọn méjì yìí ọba léyàwó ìyàwó mọ́gàn lórí ìyàwó ìyàwó èmi pẹ̀lú àlè máa pín ṣòkòtò wọ̀ ìjọ kejì tíyàwó dẹbọra ọkọ ìyàwó ti Kánò dé ó táwọ́ síyàwó lálẹ́ wàláì ó kú gbé ẹ̀rọ owó báyìí obìnrin torí owó ọ̀pọ̀kọ ẹ̀ tọ̀ innal insana lafi khusri. ọmọ tá a rán léèwé ti ń lọ rèé sí iṣẹ́ aṣẹ́wó ọ̀sọ̀ọ̀sẹ̀ ní háyà rẹ̀ ó ti di kánópì ánsẹ̀tì tó gbé dání 50,000 ní ibo ló ti rówó bàbá ó sì fura ọmọ rẹ̀ ti lọ Allahu Akbar innal insana lafi khusri. owó lobìnrin mọ̀ọ́sẹ̀ ọ̀gá tí ń gba ní ṣiṣẹ́ ọ̀fẹ́ ṣiṣẹ́ ọ̀fẹ́ káràn ọ́ lọ́wọ́ rárá rẹ lọ́wọ́ kò yé mi ọ̀gá ìsọmọ Yorùbá ní sọ kọpírẹ́ẹ̀tì ọ̀gá sì yẹn ni bí wọn bá ní kọpírẹ́ẹ̀tì ni wọn ò ní débí gbogbo ntẹ́ ẹ bá fẹ́ ni ilẹ̀kùn mi sílẹ̀ Allahu Akbar ilẹ̀kùn mi sílẹ̀ kò tí ń jọ́ kan rí ọmọ tá a rán léèwé tí ń lọ rèé sí aṣẹ́wó kámpọ̀sì ọmọ àlè abìdí bí odò òyìnbó innal insana lafi khusri. nírọ̀lẹ́ ayé sẹ́ obìnrin ọmọ sáré kọjọ ọkùnrin lọ kò síbi wọn ò ní wówó dé tọ́ ilal ladina amanu wa amilu solihati. àwọn wo ni ò sínú òfò lásìkò tá a wà yìí
àbí báyé ti dàrú tó yìí àwọn kan dànù wọn tí wọn ò sí nú òfò bẹ́ẹ̀ mi ọ̀bọ ní ọ̀bọ kù ní ìbára ẹ̀jẹ̀ torí owó láyé. ìlọ́lẹ̀dínà àmánú àyàfo nígbàgbọ́ òdodo wà á mi lò ń sọ́ọ̀lì àti àwọn tí ń ṣe dáadáa àwọn ìjíjó ranù torí owó bíi wèrè jíjó ìyàkáwó. wọ́n tẹ wọ́n sáhùn bìlẹ̀ hákì àbí àwọn tá a wí wọ̀nyí wọ́n ń sòdodo wọ́n tẹ wọ́n sáhùn bìlẹ̀ hákì wọ́n ń sòdodo wọ́n fi ń kọ́ra wọ́n ní faradà wọ́n fi ń kọ́ ẹlòmíì. ìyàwó ilé wàláì nbí nǹkan tiẹ̀ dé dúró báyìí bàbá òdodo fà áhọ́ra dé egun àbí má bàrẹ̀ ẹ̀ jẹ́ torí owó ọba dáa lọ́la ń kọ́ ó sì ti bàjẹ́ ó ti bàjẹ́ owó lọ́wọ́ adé yìí ìyá ṣe sùúrù ìyá ṣe sùúrù mo ti sọ láì mọye ìgbà ẹgbẹ́ mẹ́ẹ̀ẹ́dógún wọ́n fi sí ọ́ ni aṣọ ni bí ọ̀gá owó aṣọ ni òsì kéré yìí ọ̀nà wa dàtálẹ̀ òní tó 6 ìyàwó mi fẹ́ràn mi owó ń bẹ lọ́wọ́ ẹni jí ó kù díẹ̀ káàtó ọmọ pé olóbìn oríṣi obìnrin ló wà láyé ẹlòmíín fẹ́ràn owó ju ọmọ tó bí àwọn ẹrú owó nu èmi lójú ò tí ì rírí àbí torí owó iná àmà ni owó lobìnrin mà ẹ̀rọ ọmọ oṣù 3 lẹ́yìn adélébọ̀ wọ́n gbé ó di wì lóòtẹ́ẹ̀lì ọgbọ́n màálẹ̀ ọwọlé wọ́n gbé bisikí lọ́mọ lọ́wọ́ kì í kúkú rò a máa ṣe mítà débi yóò rí ìdì iṣẹ́ owó nu àbí gbogbo àléébù yìí ẹ̀yin obìnrin ẹ̀yọ́ ayé ìdànù obìnrin tí ó bá kọpírẹ́ẹ̀tì ẹ̀mí ọkọ wà nínú ewu àìmọye ọkùnrin tó ti wọ sàárè látara ìyàwó ọjà tá a fowó wàrà tí ò ní kì òde àpọ̀jù fóbìnrin wàhálà ní jáàsì oríṣi ọ̀rẹ́ ní òkó wọlé àwọn tó ti ta fún àwọn tí wọ́n ti sọ ọkùnrin di gèlè torí owó kò sí ètí ò léwé ìyá aródeyọ̀ òde ni lójoojúmọ́ ìyá olóyún ẹmu ọ̀nà wádà tó ní bí gúdà owó lobìnrin mà ẹni tí ń pààrọ̀ ọkọ bí ẹ ń pààrọ̀ bàtà yìí sówó náà kọ́ bàbá bẹ́ràn wí ẹjẹ́ abẹ́ràn wí àwọn ọkùnrin papà tí a ń bẹ lára wa ìyàwó ẹlòmíì ò déédéé yaṣẹ́wó ọkọ ọlọ́fà oúnjẹ ọmọ ẹ lọ bá ya yín bí ó sanwó iléèwé bí ó ra sọ iléèwé ẹ lọ bá ya yín ọ̀nà wádà tóbìnrin ò ní wówó bọ́kùnrin bá ti gbójú sí ẹ̀jú lẹ̀ owó lókù tóbìnrin ọmọ wa kódà rọjò owó haúsá ṣe ń tó ṣe ọmọ ẹ lọ ni wọ́n mọ bá téètéèté ni tí ó fi kú obìnrin sọ wà ní olóhùn òrílé ọkọ gbé ìyàwó mẹ̀kútúrú ọkọ ní òsì mọ̀ yìí ọ̀pọ̀ torí owó sì bára ẹ̀ jẹ́ ẹ̀wọ̀ obìnrin ti dáa tó owó lọ́hàn lè mọ wàláì bọ̀ọ̀dá kíyèsí gbìyànjú débi àṣejù má jẹ́ ọtọwọ́ rẹ bàjẹ́ sọ àsìkò fún bágbára báwà fún lóúnjẹ kóyó fún ń tàárọ̀ fún ń tọ̀sán tálẹ́ gan ló ṣe pàtàkì jù oúnjẹ òru fún dáadáa kóyó mọ́mọ́ jẹ́bi ọ̀pá bọ̀dá mọ́ sọ ìyàwó rẹ̀ daṣẹ́wó mọ́ sọ dẹ́ńsì náà mọ́ wo bòmíì mọ́ tí ẹni ọkọjú sí kọ́ ọmọ bá yín lọ́rùn àbí tí ẹni ọkọjú sí ìyá àǹtí ọ̀wọ́ abẹ lọ́n sọ̀rọ̀ ara rẹ̀ ọ̀bẹ lọ́n sọ̀rọ̀ ara rẹ̀ ìwúrú ẹ̀ sí léyìí ọmọ tó ń gbé káyìí kéré ó tiẹ̀ wá lójú tì mọ́ akẹgbẹ́ ọmọ rẹ̀
ọmọ ṣe fún ọ àbí torí owó náà kọ́ ẹjẹ́ àdúró tọ́ lọ́hùn wàláhì yóò tó wa man tawakkala ala Allahi fa huwa hasbuh ẹnìkan ò ní dúró tọ́ lọ́hùn ọlọ́hun ó tò ẹnìkan ò sì ní farati yàn láyé ilẹ̀ ní ọ̀dà dúró ìyàwó ilé èyí mà tó owó 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 Allahu Akbar díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ọkùnrin la ilaha illallahu Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam wọ́n bọ̀ ọ́ jẹ́ òní wúlò fún rẹ mọ́ owó lobìnrin mà Allahu Akbar ní báyìí mo fẹ́ ká fara balẹ̀ ká tó gbọ́tàn tí ń bẹ lójú kejì ẹ jẹ́ á tẹ́wọ́ àdúrà ẹ jẹ́ á máa sọ báyìí pé ojú àánú rẹ̀ fi bá wà gbé ọ̀gá àgbà ṣé wọ́n ló ń ṣàánú èèyàn jójú àánú rẹ̀ jókòó lọ́dọ̀ wa ebi wọ́n lọ ṣàánú fáwọn ẹyẹ kàn fi lọ gbà lójú sánmà nírọ̀rùn jójú àánú rẹ̀ jókòó lọ́dọ̀ wa ebi wọ́n lọ ṣàánú fóyún nù tó fi lọ gbà nínú ìyá ẹ̀ nírọ̀rùn jójú àánú rẹ̀ jókòó lọ́dọ̀ wa níbi tí Musa gbé tí rọ́kọ̀ ìjà ibẹ̀ ni Fìrìáúnà gbé tẹ̀rí jójú àánú rẹ̀ jókòó lọ́dọ̀ wa ebi wọn ló ṣàánú fáyúbà láyé tó fi wòsàn lórí ara ẹ̀ tí ó lè jójú àánú rẹ̀ jókòó lọ́dọ̀ wa ebi wọn ló ṣàánú fọ́mọ Àmínà tó fi lò gbà nílùú Mọ́kà nígbẹ̀yìn jójú àánú rẹ̀ jókòó lọ́dọ̀ wa wọ́n fowó bá wa wí ọba tó ní wá wọ́n fobìnrin ṣàdánwò fún wa nígbà kan jójú àánú rẹ̀ jókòó lọ́dọ̀ wa àyà tí ó pa wá ká má ṣe fẹ́ ọkọ tí ó máa gbẹ̀mí wà légbodò bí irú ẹ̀ bá kú kan kó má yàdọ̀ wa àbáríkọ́lá bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin